ẹ káàbọ̀ padà láti àgbàlá àwọn amúlùdùn. a lérò pé ẹ tún ti gbádùn Tèmítọ́pẹ́ Akínlémibọ́lá lónìí. tó bá rí bẹ́ẹ̀ ẹ tún jẹ́ kí a darapọ̀ mọ́ lọ́la bí ó ti ṣe mọ́ mú àkọ́tún rẹ̀ wá sí tí ìgbọ́ wa. Ní báyìí abala tó kù òun náà ni abala bó ṣe ń lọ. Ẹ̀yin náà kò tún mọ̀ pé ní gbogbo ọjọ́ Ọjọ́bọ̀ báyìí ẹni a mọ́ mú àwọn ọ̀rọ̀ nípa tó ní ṣe nípa ìlera ara wa wá sí tí ìgbọ́ wa, nítorí pé kíni ó ṣe pàtàkì kí a mọ ara wa létí àwọn nǹkan míì wà tí a ti ẹ̀ mọ̀ nípa àbí a ti gbọ́ nípa ẹ̀ àmọ́ a nímọ̀ ìjìnlẹ̀ nípa rẹ̀ tó. Ẹ̀hún lè la ṣe gbé abala yìí kalẹ̀ ní gbogbo ọjọ́ Ọjọ́bọ̀ láti mọ̀ fi sọ̀rọ̀ nípa ìlera. Nítòní a tún ti dé lórí àkọ́tún rẹ̀ pẹ̀lú àlejò wa nílé agbára. Dókítà ni wọ́n. Ní tí a ó sì mọ mẹ́nubà láàárọ̀ yìí òun náà ni ẹ̀jẹ̀ ríru tí àwọn èèyàn tí gbogbo wa mọ̀ sí hypertension. Kí ló máa ń fà á? Kí ni ìtumọ̀ rẹ̀ gan? Àwọn ọ̀nà wo la lè gbà láti rí pé gbogbo àwọn kan wọ̀nyí àwọn ò tiẹ̀ kó sínú rẹ̀ àlùgbàdì rẹ̀? Òun náà ló ṣe jẹ́ kí a gbé dókítà wa lónìí tí wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ lórí rẹ̀. Dókítà wa tí a ó sì jọ mọ yànnàná rẹ̀ náà ni dókítà Olúbùsáyọ̀ Mọ́dúpẹ́. Ẹ kojúmọ́, ẹ sì káàbọ̀ sórí ètò. Ẹ káàárọ̀. Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí àkòrí tí a mọ̀ sọ̀rọ̀ lé lórí òun náà ni ẹ̀jẹ̀ ríru. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ bèèrè ni pé ẹ kọ́kọ́ là wá lóye kí ni à ń pè ní ẹ̀jẹ̀ ríru gan? Èmi á tiẹ̀ fẹ́ pè ní ìfúnpá gíga ká má ní ẹ̀jẹ̀ ríru, ṣùgbọ́n ìfúnpá gíga pẹ̀lú ìyẹn a ti sọ nǹkan tí hypertension mean. Tí dókítà àbí nọ́ọ̀sì bá ti fún kíní tá máa ń fún mọ́wọ́ yẹn tó bá ti gbọ́ tó bá ti tẹ̀ tó bá ti lọ sókè tó bá ti kọjá 140/90 a máa ń pè ní hypertension tó jẹ́ ìfúnpá gíga. Ẹ ṣeun fún àlàyé ẹ. Tá bá ní ká wá wò irú àwọn kí gan ló máa ń fa ìfúnpá gíga yìí? Kí gan ló ń fa? Ṣé ọ̀dọ̀ ọkùnrin ló pọ̀ sí ni àbọ̀dọ̀ obìnrin àbí lápapọ̀ kí gan ló ń bí gan? Ó pọ̀ sọ́kú ọ̀dọ̀ ọkùnrin, ó pọ̀ sọ́dọ̀ obìnrin. Ìfúnpá gíga pín sí méjì. Ìkan wà tá a máa ń pè ní primary essential. Ìyẹn àmọ́ nǹkan tó ń fà á. Ìkejì tá a ń pè ní secondary ni àmọ́ nǹkan tó ń fà á. Ṣùgbọ́n eléyìí tó wọ́pọ̀ jù ni eléyìí tá a ti mọ̀ nǹkan tó ń fà á yẹn tá a pè ní primary. Ṣùgbọ́n a ní àwọn nǹkan kan tá a mọ̀ pé ó súnmọ́ tó jẹ́ pé ó máa ń jẹyọ lọ́dọ̀ àwọn tó máa ń ní. Ìkíní ni pé ó máa ń ràn ní ìran tá a pè ní family history. Tí bàbá èèyàn àbí ìyá èèyàn bá ní ìfúnpá gíga ó ṣeé ṣe kí onítọ̀hún ní ìfúnpá gíga. Ìkíní nìyẹn. A dẹ̀ tún mọ̀ wípé àwọn tó ń gbé ìgboro wọ́n ní ìfúnpá gíga ju àwọn tí ò gbé ìgboro. Irúkà àwọn tó ń gbé Àbújá, Èkó, Pọ̀tá, ẹ̀ta pè ní àwọn urban center. Àwọn ní nǹkan tó ń rò náà ni pé stress wàhálà tó ń fira wọn ṣe risk factor ni. Àwọn tó ń mu sìgá, ọtí, these are all risk factors. Ẹni tó bá lómi lára púpọ̀ mi ò fẹ́ pé èèyàn sanra ó lè ní ìfúnpá gíga. Ẹ ṣeun. Nígbà tí ẹ̀ ń bá wa yànnàná rẹ̀ jẹ́ ká mọ̀ pé oríṣi méjì òun ló pín sí. Àkọ́kọ́ òní ní essential tá a mọ̀ nǹkan tó ń fà á. Tọ́ ẹ jẹ́ ká mú láti bẹ̀rùn. Ǹjẹ́ tá a bá tiẹ̀ rí irú ẹni tó ní irú alákọ̀ọ́kọ́ tí ẹ sọ tá a mọ̀ nǹkan tó fà á yìí, ṣó ní ọ̀nà tó jẹ́ pé wọ́n lè gbà bọ́ nínú ẹ̀? Torí yẹn pé àwọn olóyìnbó gẹ́gẹ́ bí iṣẹ́ yín èyí tí èèyàn bá mọ̀ tó fà á òní ó lè mọ tí yẹn ó lò sí tí ó fi bọ́ eléyìí táwa mọ̀ tó fà á yìí, ǹjẹ́ ó ní ọ̀nà tí yẹn lè gbà láti fi kojú rẹ̀? Ẹ ṣé.
ẹ rí i pé bí mo ṣe sọ̀rọ̀ tó mo ní mo dárúkọ àwọn risk factors. bẹ́ẹ̀ni. So tí a bá jókòó ti àwọn risk factors wọ̀nyẹn àní ní ẹni tó bá lómi lára púpọ̀ ó gbọ́dọ̀ dín ìwọ̀n ẹ̀ kù nípa irú oúnjẹ tó ń jẹ àti nípa ṣíṣe eré ìdárayá. Ẹni tó ń mu sìgá ó gbọ́dọ̀ dáwọ́ sìgá mímu dúró. Ẹni tó ń mu ọtí ó gbọ́dọ̀ dínkù. Kò sí nǹkan tá a máa ṣe sí ibi tá a ti bí wa. Kò sí nǹkan tó tá a lè ṣe sí. Ṣùgbọ́n àwọn nǹkan tá a lè ṣe nǹkan sí a máa ṣe nǹkan sí. Mi ò dárúkọ iyọ̀. Èmi gan sì fẹ́ béèrè. A gbọ́dọ̀ dín iyọ̀ jíjẹ kù. Lábẹ́ iyọ̀ yẹn èmi ti gbọ́ rí tí èèyàn kan sọ pé èmi mo wá fẹ́ tún béèrè lọ́wọ́ ẹ̀yin pé ṣé ìfúnpá gíga ní ilẹ̀ adúláwọ̀ ń bí àti ní òkè òkun wọ́n ní ó yàtọ̀ síra pé ìfúnpá gíga ní òkè òkun pé bọ́n ṣe ń ní lọ́hùn pé bí ọ̀rá àbí nǹkan ní tiwọn ló ń gbà jẹyọ àti pé bóyá bí oúnjẹ jíjẹ ìhùwàsí wọn àti nǹkan kan àmọ́ lápá ń bì báyìí lọ́dọ̀ wa ń bí wọ́n ní iyọ̀ ni ǹjẹ́ nǹkan kan wà kí ni báwo máa ṣe kí ni difference tó wà láàrin ìfúnpá gíga tó kí òkun àti ìfúnpá gíga tòyìnbó àti tiwa ìfúnpá gíga ni ìfúnpá gíga ń jẹ́ a gbọ́dọ̀ mọ̀ yẹn lọ́hùn torí oúnjẹ tí wọ́n ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń lómi lára gan ju àwa lọ mo dẹ̀ ti sọ pé ní lómi lára òun ṣùgbọ́n tá a bá wá lọ síwájú a máa ń pe àwa èèyàn dúdú wọ́n máa ń pè ní volume dependent hypertension tí wọ́n tòyìnbó rí bẹ́ẹ̀ nítorí ẹ̀ ní tá a bá ń ṣe ìtọ́jú ẹni tó ní hypertension àwa èèyàn dúdú oògùn tó máa ń mú yàn tọ̀ ó máa ń ṣe pàtàkì fún wa. Whereas fún àwọn òyìnbó nítorí tí wọn ò ń ṣe volume dependent oògùn tó mú ní tọ̀ kò ṣe pàtàkì fún wọn ṣùgbọ́n bí òye ṣe ń pọ̀ sí lọ́pọ̀lọpọ̀ ìgbà àti ẹ̀fí bẹ́ẹ̀ ń lo oògùn tó máa mú ní tọ̀ yẹn mọ́ nítorí ó lè ṣe àwọn ìpalára kan fún àgọ́ ara. Ẹ ṣeun èmi tún wá fẹ́ jẹ́ ká padà sẹ́yìn díẹ̀ lórí àwọn méjèèjì tí ẹ dárúkọ pé a ní àti dárúkọ tí alákọ̀ọ́kọ́ ẹ sì jẹ́ ká mọ àwọn yẹn ló pọ̀ jù bí 90 to 95% hypertension is essential. èyí tí ó jẹ́ ti ẹlẹ́ẹ̀kejì ní secondary ọ̀hún kí ni àwọn nǹkan tí a lè ní pé ó lè fa èyí. nǹkan tí secondary túmọ̀ sí ni pé nǹkan kan ló fà á irú tí kíndìnrín ò bá ṣiṣẹ́ dáadáa ìyẹn tiẹ̀ wọ́pọ̀. ẹni pé àwọn àìsàn kankan lágọ̀ọ́ ara lè fa kíndìnrín tó bá ti ní wàhálà a wá padà sẹ́yìn a tún lọ fa ìfúnpá gíga ìyẹn gan ló ṣe pàtàkì jù ìyẹn ló wọ́pọ̀ jù àwọn ìyókù àwọn òyìnbó ńláńlá tá a bá bẹ̀rẹ̀ sí sọ ṣùgbọ́n ti kíndìnrín ó ṣe pàtàkì. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní tí àìsàn bá kíndìnrín wọn wọ́n máa ní ìfúnpá gíga. ẹ ṣeun mo fẹ́ béèrè pé àwọn ká tó lè sọ pé èèyàn kan ní àìsàn ìfúnpá gíga ká yọ pé wọ́n lọ sílé ìwòsàn wọ́n lọ ṣe àyẹ̀wò kúrò ǹjẹ́ láàrin ara wa báyìí a lè wo èèyàn kankan ní ẹni ní ìfúnpá gíga bí ní ìsìn àwọn kan ní ìsìn ẹsẹ̀ wọn á máa wú púpọ̀ ní ọ̀pọ̀ ìgbà ṣe àwọn ẹlòmíì àdéhùn ẹni yìí pàápàá ó lè ní ìfúnpá gíga ẹlòmíì láàrin ara wa máa ráwọn ẹlòmíì tẹ pé wọ́n máa ń káyà sókè
nǹkan bí kan tó bá pariwo àbí tó bá rí nǹkan ẹ̀rù ṣé gbogbo àwọn nǹkan yìí ó lè fà ká sọ pé ní ìfúnpá gíga bí ǹjẹ́ àwọn nǹkan kan bí signs and symptoms wà tá a lè fi. kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹsẹ̀ tó wú yẹn ìfúnpá gíga kò ní fa ẹsẹ̀ wíwú ṣùgbọ́n tí ìfúnpá gíga bá ti pẹ́ lára ó lè da eléyìí tá à ń pè ní heart failure téèyàn bá ti ní heart failure ẹsẹ̀ abẹ́rẹ́ sí í wú ṣùgbọ́n kì í ṣe heart failure nìkan ló ń fa kẹ́sẹ̀ wú tí kíndìnrín bá ní wàhálà ẹsẹ̀ á wú tí liver bá ní wàhálà ẹsẹ̀ náà á wú so ṣe rí i pé ẹsẹ̀ wú. ìgbà míì pàápàá tọ́ra bá pọ̀ jù lára pàápàá ẹsẹ̀ lè wú. ẹsẹ̀ lè wú olóyún ẹsẹ̀ ọ̀hún wú ṣe rí i pé kì í ṣọ̀rọ̀ ẹsẹ̀ wíwú. nǹkan kan tó wọ́pọ̀ nípa ìfúnpá gíga tá a pè ní hypertension ni wípé ó lè wá kó má ní àmì kankan tó ẹ̀ làwọn fi máa ń pè ní silent killer. a kàn máa pa ààrẹ èèyàn tó jẹ́ pé ìgbà táwọn kan máa mọ̀ kó tiẹ̀ ní ó ti ní rọpárọsẹ̀ tá a pè ní stroke. ọ̀nà kan ṣoṣo tó dájú ká lè fi mọ̀ pé èèyàn ní ìfúnpá gíga ni pé ká yẹ ìfúnpá ẹ̀ wò. ṣùgbọ́n àwọn nǹkan míì wà tó lè jẹyọ tó bá sọ fún dókítà tó bá jẹ́ ìṣòrí fóònù ló ń bá dókítà sọ̀rọ̀ àwọn lè ní wá ọsibítù tó súnmọ́ ẹ lọ yẹ ìfúnpá ẹ̀. irú báyìí tó o bá lóorun sùn insomnia gba lóorun sùn ó lè jẹyọ ní ìfúnpá gíga tó bá pè mí tó bá ní o máa lóorun sùn ibi tó bá súnmọ́ ẹ lọ yẹ ìfúnpá ẹ̀. ṣé òun ló máa fi ń fà tí àwọn dókítà máa fi sọ fún àwọn olóyún pàápàá lọ́pọ̀ tó máa fi ń yẹ ìfúnpá wọn wò ṣé àwọn jẹ́ àrùn ìfúnpá gíga yìí ó ní àwọn kan tó máa ń sábà. kò séèyàn tí ò lè ní ṣùgbọ́n olóyún lè ní ìdí tí olóyún fi burú ni ká ẹ mọ̀ pé ọmọ tó wà nínú tí ẹni tó lóyún tó bá ní ìfúnpá gíga tó wọ́n bá tọ́jú ẹ̀ ó lè ṣe ìpalára fún ọmọ yẹn. ṣé òun làwọn olóyìnbó ń pè ní pregnancy induced hypertension. ìkan nìyẹn èèyàn lè ní chronic hypertension ní ìfúnpá ti lè lọ òkè gan kó tó lóyún ó máa lọ òkè lọ ni o gbọ́dọ̀ máa lo oògùn rẹ̀. eléyìí tí wọ́n pè ní pregnancy induced hypertension onítọ̀hún kò ní ìfúnpá gíga kó tó lóyún nígbà tó lóyún nígbà tó ń tó oṣù márùn-ún ní ìfúnpá ga òun ni wọ́n fi ń pè ní pregnancy induced hypertension ìyẹn dẹ̀ ṣe pàtàkì torí ẹ̀ ní kò sígbà téèyàn á lọ ọsibítù wọ́n máa ń wò ìfúnpá wọ́n á tún yẹ ìtọ̀ ẹ̀ wò nítorí pregnancy induced hypertension yẹn tó bá lọ sókè ẹsẹ̀ wọn máa ń wú tí wọ́n bá tún yẹ ìtọ̀ wọn wò wọ́n á tún rí protein níbẹ̀ wọ́n gbọ́dọ̀ monitor pé tí wọ́n bá tọ́jú dáadáa ó lè da eclampsia bá a ṣe mọ̀ pé ó da eclampsia ni pé olóyún á bẹ̀rẹ̀ sí ṣe gìrì tó bá dẹ̀ ti di kó ń ṣe gìrì yẹn wọ́n gbọ́dọ̀ bí ọmọ yẹn ó gbó kò gbó. èyí ni pé ó ní ìpalára tó lè ṣe fún. àtọ̀bọ̀ bọ́lá ti ń ṣe gìrì bẹ́ẹ̀ yẹn you must deliver by the fastest route ni bóyìnbó a ṣe sọ nìyẹn so ó bẹ́tà tó jẹ́ pé kán tọ́jú ẹ̀ kó má di ìgbà tábẹ̀ sí ṣe gìrì. bẹ́ẹ̀ni ẹ ṣeun ó ní nǹkan tèmi fẹ́ ìbéèrè méjì ni mo fẹ́ papọ̀ nígbà tí ẹ ń bá wa sọ àwọn nǹkan tí ó lè fà ẹ jẹ́ ká mọ̀ pé tíyàn ò bá rórun sùn ó lè jẹ́ àmì nǹkan ló fà ó lè jẹ́ àmì. àwọn ọ̀pọ̀ ìgbà láti máa ń rí nílé ìwòsàn tí wọ́n bá ti kọ́kọ́ yẹ ìfúnpá àwọn èèyàn wò tó bá fẹ́ dàgbà pé bóyá ó ga àbó ṣe bákan mo kọ́kọ́ máa ń béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ṣé ń ronú ni ṣé ó ní nǹkan tẹ́ ń rò ni
mo fẹ́ bẹ̀rẹ̀ ṣé ìyíhun náà wà lára ṣé a máa ń sọ pé ṣé ẹ̀ ń ronú ni. mo ti ṣalábàápàdé rẹ̀ rí. òkú nìkan ni ò ń ronú. bá a ṣe wà àwọn ọmọ ti gbọ́lidé àbí ṣé ẹ mọ̀ pé bàbá ṣe happy new year owó school ọmọ mi ti dé. bẹ́ẹ̀ni. so báwo ni èèyàn gbọ́dọ̀ ronú pé báwo ni màá ṣe ṣé tí bá gbowó oṣù báyìí ṣé gbogbo ẹ̀ máa ná fún ọdún kérésì yìí ni àbí màá ná díẹ̀ màá fi pamọ́ so èèyàn gbọ́dọ̀ ronú. tó kì í sọ̀rọ̀ ìrònú ló ń fa ìfúnpá gíga nǹkan mo tẹ̀ kọ́ sọ ni wípé eléyìí tá a pè lẹ́sẹ̀ ń ṣe àyè àti ẹ̀ lọ sọ pé nǹkan báyìí ló ń fa ṣùgbọ́n kò sí ọmọ ènìyàn tí ò ń ronú òkú nìkan ni ò ń ronú. bẹ́ẹ̀ni ẹ ṣeun èmi ti rí ìrírí kan rí nípa ọmọ kékeré tó ní ìfúnpá ẹ̀gà. ọmọ kékeré lè ní ìfúnpá gíga. èmi wọ́n fẹ́ béèrè pé kí gan ló lè fà tí ìfúnpá ọmọdé kò tiẹ̀ ọmọ kékeré ò tí ì ní àgbéyà gbogbo nǹkan tó fẹ́ láyé. kì í sọ̀rọ̀ ìrònú ló fà á ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn kéré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà secondary hypertension nǹkan kan ló fà á àwọn tó ní ilé tá à ń pè essential hypertension yìí wọ́n ti sún sókè díẹ̀ ní ọjọ́ orí. ọmọ kan ọmọ 2 years 3 years lè ní ìfúnpá gíga. irú yẹn ń sìn a jẹ́ pé nǹkan kan ti fà nǹkan kan ṣẹlẹ̀ láàgọ́ ara ẹ̀ tó fà. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kíndìnrín ni. tó bá wá ṣẹlẹ̀ báwọn kí ni ọ̀nà àbáyọ. iṣẹ́ dókítà ni wọ́n gbọ́dọ̀ máa tọ́jú kíndìnrín hàn wọ́n tún máa tọ́jú ìfúnpá. ẹ jẹ́ ká wò lápá bí ǹjẹ́ ìfúnpá gíga ìpapà ṣó ṣe é wò tán pátápátá àbí ó kàn ṣe é káṣà máa mánéjì ẹni ṣó ṣe é wò tán ó dẹ̀ má jẹyọ mọ́. ní ibi tí ìmọ̀ dé lónìí a máa ń tọ́jú ẹ̀ ni kì í ṣe pé a máa wò tán pátápátá. kí ni ìdí tó ṣe rí bẹ́ẹ̀ tí ó ṣe wò tán àwọn àìsàn míì wà tó yẹ pé ó ṣe wò àìsàn kan tèmi tiẹ̀ bẹ̀rẹ̀. èmi tiẹ̀ mọ̀ rí àwọn ológun ti ìbílẹ̀. àwọn tiwantiwa yẹn torí ẹ̀ ni torí ẹ̀ làwọn èèyàn wa fi máa ń sá nígbà míì ní ọsibítù nítorí àwa á sọ òtítọ́ pé níbi tí ìmọ̀ dé lónìí o tó bá ń lo oògùn ẹ lójoojúmọ́ bó ṣe kó lò kò ní sí wàhálà tó bá filẹ̀ ìfúnpá yẹn á padà sókè tó bá dẹ̀ lọ sókè jù wàhálà ni kò sí nǹkan tí ó lè fà. nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ àlàyé yín ẹ jẹ́ kó yé wa pé àwọn nǹkan kan wà tó lè fà á ìyẹn bíi ẹni tó bá lé ọ̀pọ̀jù ọ̀rá lára oúnjẹ tá à ń jẹ nǹkan kan ẹni tá a bá wá rí ẹni tó ní àìsàn yìí ká padà síbẹ̀ ṣe sọ kí ni àwọn ìlànà gan tó yẹ kí àwọn èèyàn máa gbé ìwọ tó bá ti ní àrùn ìfúnpá gíga kí ni àwọn nǹkan tó yẹ kó máa ṣe ìwọ tó bá ti ní náà kí ni àwọn nǹkan tó yẹ kó máa ṣe ká mú lẹ́yìn. àwọn nǹkan kan náà ni o ní tó bá jẹ́ pé olómi lára wá ọ̀nà àti dín ìwọ̀n ẹ̀ kù. Oúnjẹ tí à ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń jẹ oúnjẹ tí ò ṣe ara lóore. Ọ̀pọ̀lọpọ̀ a máa ń jẹ oúnjẹ tó jẹ́ pé ó ń pa wá lára ni. A dẹ̀ máa fi sí pé ìgbádùn. Àwọn oúnjẹ tó ń ṣe èèyàn lóore wọ́n ń ṣe oúnjẹ tó wọ́n. Pé kì í náyàn lówó púpọ̀. bẹ́ẹ̀ ni bá báwo ṣe wò ó wípé ó bá fẹ́ jẹ ìgbádùn ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn oúnjẹ tó a fi ń rò pé a fi ń ṣe ìgbádùn yìí àwọn ló ń fún wa ní wàhálà.
èso àti ẹ̀fọ́ ó ṣe pàtàkì ní oúnjẹ tá a bá jẹ. ẹni tó ń mu sìgá mo máa ń pè ní no ni ó gbọ́dọ̀ fi ilẹ̀. Sìgá ó máa tún wọ́sìn ní ìfúnpá gíga ni ó lè délé tó ń pè ní malignant hypertension. ẹni tó bá mutí kó di ọtí yẹn kù. bí kò filẹ̀ tàbí kò tó bá tiẹ̀ lè bẹ́ẹ̀ ni. ṣe tó bá lè ṣùgbọ́n a mọ̀ pé tó bá tiẹ̀ dínkù ṣùgbọ́n èèyàn tí ò mu àní ní kó lọ bẹ̀rẹ̀ sí í mu. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ máa ṣe eré ìdárayá tóyìnbó ń pè ní exercise. mo máa ń sọ èèyàn nílò àti lọ jíìmù ọkọ bẹ̀rẹ̀ sí sá kiri ìlú. èèyàn lè rìn 30 ìṣẹ́jú nínú ilé ẹ̀ nínú stúdíò èèyàn lè máa lọ bó máa rìn lọ ní 30 ìṣẹ́jú. àwọn òyìnbó dẹ̀ tún ti ṣayé dẹ̀rọ̀ nípa exercise. gbogbo àwọn fóònù tá à ń lò tó ń pè ní Android fóònù yìí wọ́n ní oríṣiríṣi nǹkan tó bá ti tẹ̀ báyìí gbogbo ìrìn á bá ẹ ka iye ìgbà tó rìn. bẹ́ẹ̀ni. step tó mọ̀ wá mọ̀. iyọ̀ jíjẹ ká dínkù. èèyàn tó bá tiẹ̀ wá ní ìfúnpá gíga ó máa dínkù náà. ìkan wà tó jẹ́ pé wọ́n máa ní kán wọ́yàn sí. oúnjẹ ti wà wájú tí wọ́n bá gbàgbé àti fi yọ̀ sí ìṣẹ̀lẹ̀ tí wà wá lọ wọ́yàn sí. no ni pẹ̀lú bí ó ṣe síyọ̀ bí wọ́n ṣe gbàgbé yọ̀ yẹn bó wàá ṣe kó jẹ nìyẹn. wọn gbọ́dọ̀ ni wọ́n wọ́yàn lé lórí. oògùn tó nítàn bá dẹ̀ ń lò ó gbọ́dọ̀ máa lò bó bá jẹ́ kìrìsìtẹ́nì bó ṣe ń ka bíbélì ẹ̀ ló gbọ́dọ̀ ṣe máa lo oògùn. bó bá jẹ́ múmù ní òdodo wọ́n ṣe ń ṣe àdúrà ẹ̀ 5 lójúmọ́ yẹn ló gbọ́dọ̀ máa lo oògùn. wọn ò gbọ́dọ̀ fi jáfara. síkírìtì ẹ̀ nìyẹn. ẹ ṣeun. ó ní ìbéèrè kan tí mi fẹ́ béèrè pé gbogbo wa la mọ̀ pé ẹni tó bá ní ìfúnpá gíga tàbí ẹ̀jẹ̀ ríru tí a mọ̀ sí hypertension yìí nǹkan kan tó máa ń fà ìgbà míì lọ́pọ̀ gbà ó lè fa rọpárọsẹ̀. ẹni tó bá fẹ́ béèrè pé yàtọ̀ sí rọpárọsẹ̀ ìjọ ní àwọn nǹkan míì tí ó so mọ́ ìfúnpá gíga yìí tó lè fà ságọ́ ara. nǹkan tó lè fà pọ̀ ojú lè fọ́ kójú máa bẹ̀ sí rí báyìí. ìkan tó wà tá à ń pè ní heart failure. kónítọ̀hún tó rìn láti ibi tí mo wà sẹ́nu ọ̀nà á ti máa mí gúlegúle. ẹsẹ̀ á wú onítọ̀hún ò ní lè sùn sílẹ̀ àfi tó bá jókòó àbí kó to pílò bíi 6 sórí. ọkàn ó ti ń rẹ ọkàn nìyẹn. ìfúnpá gíga fúnra ẹ̀ tún lè lọ bà kíndìnrín jẹ́. so nǹkan tó ń ṣe tá a bá tọ́jú ẹ̀ pọ̀ lára. lẹ́nu iṣẹ́ yín gẹ́gẹ́ bí dókítà tẹ́ bá ní kẹ́ ẹ ṣe òǹkà ẹ̀ ṣé ọ̀dọ̀ obìnrin la máa ní ó pọ̀ sí àbí gbogbo àwọn tẹ́ ẹ ti ní ṣé obìnrin ló torí àwọn kan máa ní obìnrin nǹkan tó ń rò pọ̀ nǹkan tó ń ṣe làálàá tó ń ṣe wọ́n ṣe nínú ọkùnrin àti obìnrin ta ló. àwọn kan náà tún ní ọkùnrin kó tó ro bí ìyàwó ti máa jẹ kó tó ro bí gbogbo. tó bá jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ tó bá jẹ́ gbogbo ẹ̀ ọkùnrin ló ń rò ó jù. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé níbẹ̀rẹ̀ ó ń wọ́pọ̀ lọ́kùnrin ṣùgbọ́n bá ṣe ń dàgbà sí ó ń lọ ọ̀dọ̀ obìnrin. ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì jù ni pé obìnrin ló tètè ń wá sí ọsibítù. torí pé yẹn ni pé àwa obìnrin a ní àkíyèsí ju àwọn ọkùnrin lọ. kì í ṣe mi ò lè sọ pé àkíyèsí ṣùgbọ́n kí nǹkan tó kékeré tó bóyá obìnrin kẹ́ra ni kí nǹkan kékeré tó ṣe wọ́n á ti dé ọ̀dọ̀
àwọn ọkùnrin ti lè ní kò lè tó yẹn kò lè tó yẹn. àmọ́ kò lè tó yẹn kò lè tó yẹn. ó lè fa wàhálà ó lè fa wàhálà. ṣé pé bá a tún ṣe ń wá lemọ́lemọ́ ẹ̀ ó tún pọ̀ jù. a lè ní ó pọ̀ jù ó dáa nǹkan tá a mọ̀ ní wípé tí èèyàn bó ṣọkùnrin bó ṣobìnrin tó bá rí àyípadà kékeré nǹkan tí yóò sí ń bẹ̀ lánàá ó dáa kó nítàn tètè béèrè ìbéèrè pé kí ló ń ṣẹlẹ̀ kò yé mi mọ́ o. ẹ ṣeun púpọ̀ ẹ wá jẹ́ ká wo àwùjọ torí gbogbo ohun tí àwọn afẹ́ ìyá àlè kó ti tàwùjọ kéré ṣé lórí ọ̀rọ̀ tí à ń bá lọ yìí lórí àkòrí tí a gbé wá yìí ǹjẹ́ ó ní ipa tí àwùjọ máa ń kó lórí ẹ̀jẹ̀ ríru àbí ìfúnpá gíga yìí ṣó ní ipa tó yẹ pé bí àlèlé àwùjọ náà ó ní nǹkan tó náà ń fà lórí ìfúnpá gíga yìí. nǹkan àwùjọ wa ìkíní àti ẹ̀ ti sọ àwọn ọkùnrin wọ́n máa ní àìdòǹkíá lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa náà ẹ mọ̀ pé agbọ́lọ́hùn gbọ́ gan-an ní àwùjọ wa nǹkan tó yẹ kí a lọ yẹ̀ fúnpá wò mi ò máa rórun sùn ọ̀dọ̀ pásítọ̀ àbí wòlíì la máa lọ àwùjọ náà nìyẹn nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà a ti gbàgbọ́ pé tí nǹkan bá ti ṣe wá pé àwọn ará ibi ti fẹ́ ọwọ́ àwọn ará ibi ti fẹ́ àwọn nǹkan táwùjọ ń ṣe nìyẹn ṣùgbọ́n ẹ mọ̀ ní àwọn àwùjọ tó jẹ́ pé wọ́n support gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn gan lè ṣàwọn ló máa pè pé bí arákùnrin ṣe ń ṣe yìí pé wọ́n rí i pé ó rìn mọ́jú nínú ilé ẹ̀ ni àwọn bá ṣe òyìnbó wọ́n á kàn ti pè ní pé nǹkan ń ṣe arákùnrin pé ṣe ló rìn wọ́n rí i pé ó rìn mọ́jú nínú ilé ẹ̀ ni ibi táwùjọ wọn àwùjọ wa sọ pé no smoking àwọn tó bá ń mu sìgá ó ṣeé ṣe kí wọ́n tètè kú they are liable to die young. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn mú kì í ṣe pé àwọn òyìnbó náà ò mú. àwọn dókítà mi pàpà gan mú àwọn dókítà mi pàpà tó ń sọ fún àwọn èèyàn pé ẹ má ṣe gbá ẹ má ṣe wá wọn gbogbo wọn tẹ̀lé lánàá tó yẹ kí. ìyẹn ni pé bí tí mò ń sọ fún yín ni kẹ̀ṣẹ̀ má tẹ̀lé ìwà mi o ṣé. olúkúlùkù ènìyàn dókítà ń ṣe ọlọ́run ènìyàn ni so olúkúlùkù dẹ̀ máa ń yan nǹkan tó ń wúlò. ẹ mọ̀ nǹkan tèmi ṣe sọ bẹ́ẹ̀ pé ẹ mọ̀ ká wa wo àwọn dókítà bíi àwòkọ́ṣe pé àwọn ẹni ìgbà mi máa ń wo dókítà bíi pé kò sí àrùn kankan tó lè ṣe àwọn dókítà nítorí àwọn wọn tó bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kí dókítà máa kú dókítà ń kú kékeré dókítà ń kú lárúgbó. ìyẹn pé àìsàn tó ń pa àwọn tó ń wo àìsàn. ọlọ́run nìkan ni dókítà ènìyàn ni. ó dáa gẹ́gẹ́ bí àkókò wa ti ń kó wọn papá mọ́ra wọn ti ń ṣẹ́wọ́ sí wa kí ni ìmọ̀ràn yín fún àwọn aráalé lórí ohun tí a gbé wá sóde lónìí. ìmọ̀ràn mi ò pọ̀ ìmọ̀ràn mi ni wípé tí àwọn èèyàn wa tán bá rí nǹkan kan tó yàtọ̀ ní ara wọn kán pariwo síta kán lọ rí dókítà wọn. mi ò rọrùn sùn àyà mi ń já orí ń fọ́ mi orí tó ń fọ́ tí mo lo àwọn oògùn tí mo máa ń lò forí fọ́ tí ò lọ kán jáde síta kán lọ rí dókítà wọn. ẹ ṣeun púpọ̀ a dúpẹ́ pé a pè yín tí ẹ sì jẹ́ ìpè wa ẹ ṣeun púpọ̀ a lérò pé tàbá tó ń pè yín lọ́jọ́ mi pé tọ́ dókítà wa o nǹkan kan la tó fẹ́ kẹ́ bá wa yànnàná lórí ètò a lérò pé dá wa lóhùn. lábúrò olúwa a máa dá yín lóhùn. ẹ ṣeun púpọ̀ ẹ̀yin aráalé o náà ni ẹ ti rí tí a ti yànnàná látàárọ̀ ẹ rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kò ń ṣe bí àwa ṣe ń wò ó nǹkan kì í bẹ́ẹ̀ o nǹkan kì í bẹ́ẹ̀ rí bí dókítà wa ṣe bá wa yànnàná rẹ̀ náà ni pé gbogbo nǹkan tí a bá ń rí bóyá ìyípadà kékeré kan ló kàn dé bá àgọ́ ara wa ẹ mọ̀ jẹ́ kí a dé mọ́ra ẹ̀ka ní pé yóò lọ ẹja pariwo síta torí gbogbo nǹkan tá a kà kún yìí ló ń fà wá lẹ́nà rí wí gbogbo àwọn nǹkan tán ní ìfúnpá gíga tí ó lè fà
Ọlọ́run ní jẹ́ kí ojú wa kó lédè wa o gbogbo ẹ̀yà ara wa gbogbo pátápátá òun ló ṣe pàtàkì o ẹ jẹ́ kí a tọ́jú àgọ́ ara wa nígbà yẹn jẹ́ kí a dókè lọ́hùn kí a darapọ̀ mọ́ àyàn nígbà tí a bá padà dé a mọ̀ tẹ̀síwájú lórí àwọn abala tó kù ẹ má yín kúrò ńbẹ̀ à ń padà bọ̀.